okun oyi agbana ọpẹ́ mọ́nímọ́ní orúkọ ọmọ àwọn ìbọmọ rẹ ni bẹ́ẹ̀ àgbàlagbà náà an wí ọmọ gbé oré i àgbàlagbà náà hàn ti fọ an ẹ mà kọ bímọ ẹ họ mo ti dé tọ i àgbàlagbà náà ti fọ an àti mọ lọ àti iye rẹ a ó bọ ẹ họ ni ẹ họ ló ráyé a máa ń lọ tó gbogbo ni a ń ráyé náà kíra hàn èèyàn lè kó bá yá ọlọ́run mọ̀ jẹ́ àárẹ̀ lásìkò ike títò tí a ẹ okun ó ní mo fẹ́ kíra mi dé torí ọ̀ ní mọ́ lórí kí ohórí kí ìdílé ahórí kí ìtìlẹ̀ irú èmi lọ́yìn èmi ọmọ rin ọkọ rin àbúrò rin ẹ̀gbọ́n rin olùkù rin èmi ọmọ aṣáájú ìjà ọ̀ní bàbá gbójú ìjàlè èmi ọmọ asimoko òsìmoko gbarúgbarú oníkẹ́dọ̀ tóhun afẹ́yé èrè hàn lùrámù a ṣe fẹ́ wọgun bá wòdì èmi ká ìwó mọ́ tọ ìwọ náà yẹ olórí kì í tẹ sí ọmọ ẹ̀ kí ọ lídìdì léra lọ́yìn ẹ kí èmi ìyá ajá kan kẹ́ẹ̀kí mi jaka àjìrì ìwéré ọ́nìtógún ọ̀gbáyìn ọ̀tẹ̀ àmọ́jídọ̀ ọmọ bí ọ̀nà àgbàgòdì ọmọ bí ọ̀nà èjàlùpá okùnrin àrígbọ́dọ̀sẹ̀ ọmọ olùsẹ̀ lìsàdò ẹ̀sà kékeré múnagúndàrangúndàn lìsàdò omi gbẹ́ta bẹ́ẹ̀ ti gbẹ́ olí bẹ́ẹ̀ san yáyáyá èmi ká ìwó mọ́ láyìn orí kí orúkọ náà iná ìrọ̀sí mọ́ ìyálarun wà á rí orúkọ nímìrín ń ayáwarun wa kí ìtumọ̀ orúkọ mọ́ tọ́ wọ́n àpẹẹrẹ lọ́yìn àmọ́ nìkan náà jẹ́ àpẹẹrẹ òhun ìhìọ́ ni jẹ́ ọmọ tínúgbọ́n òhun ni jẹ́ òrìṣà mọ́tọ́ní òhun ni jẹ́ òrìṣà gbèm òhun ni jẹ́ òrìṣà dùm òhun ni jẹ́ mẹ́gbàtọ́níbí òhun ni jẹ́ gbéhímọ́wọ́ ẹ̀họ́ ni jẹ́ àríbákẹ́ ẹ̀pẹ́ ọ́nímìrín mòtídé ẹ̀pẹ́ ọ́nímìrín ìjàgbèm ẹ̀pẹ́ ọ́nímìrín gúnúgbèm ẹ̀pẹ́ ọ́nímìrín ikú ẹjẹ́mlóbí ẹ̀pẹ́ ọ́nímìrín òbígbèm orúkọ mìíràn họ́ mọ́ tó jẹ́ orúkọ yàgbà àbí ò jẹ́ orúkọ okun jẹ́ tọrọ bá tẹ̀ agbé inú gbojúgbohun ìhàn olóyìnbó náà pé ìfìdíò tọ́ bá gbé hodó èsè bẹ́ẹ̀ ọba akọ hodó ọba mọ́ ìtumọ̀ rẹ̀ dé wà bá akọ náà yìí tí ara kan òkú àmọ́mọ́ ìtumọ̀ orúkọ náà àrọ̀mọ́ ọba hàn lọ ní pẹ́pẹ́ sọmọdé ẹbí mọ́ káfẹ́ họ ọmọ rẹ̀ orúkọ lé àmọ́ ìwòye ọ̀rọ̀ họ nínú orúkọ kan àdàkàn mọ́ ẹ mọ̀ sí kó orúkọ títan kọ́pẹ́ kù ẹ bá akọ hodó tí gbogbo rẹ̀ rí ẹ ṣeun adìka àbátí ríra ń wò.